mà ṣe o, akẹ́kọ̀ọ́ fásitì yìí kú lẹ́yìn tó parí ìdánwò àṣekágbá rẹ̀ níléèwé. Títí di àkókò tá à ń kó ìròyìn yìí jọ, inú ọ̀fọ̀ ńlá gbáà ní gbogbo ẹbí àtàwọn ọ̀rẹ́ akẹ́kọ̀ọ́ kan. Ayọ̀mídé Ọdúntàn tó jẹ́ akẹ́kọ̀ọ́ fásitì Afẹ́ Babalọ́lá tó wà nílùú Adó Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì wà báyìí. Èyí kò ṣẹ̀yìn ikú òjijì tó mú ẹ̀mí ọmọ náà lọ láì jẹ́ pé ó ṣàìsàn tẹ́lẹ̀. Bó ṣe parí ìdánwò àṣekágbá rẹ̀ tán níléèwé náà ni wọ́n ló ṣubú lulẹ̀ tó sì kú pátápátá kí wọ́n tó gbé e dé ọsibítù kan tó wà nínú ọgbà iléèwé ọ̀hún fún ìtọ́jú. Aláròyé gbọ́ pé kò ju wákàtí mélòó kan lẹ́yìn tí Ayọ̀mídé parí ìdánwò àṣekágbá rẹ̀ tán tó sì ń dunnú pé òun kẹ́kọ̀ọ́ parí níléèwé náà ló ṣubú lulẹ̀ tó sì kú. Ohun tó jẹ́ kọ́rọ̀ ikú rẹ̀ dùn àwọn olólùfẹ́ rẹ̀ púpọ̀ ni pé nínú oṣù kẹwàá ọdún 2023 yìí ni Ayọ̀mídé lòun máa ṣayẹyẹ ọjọ́ ìbí ọdún 21 tóun délé ayé tó sì ti ń ṣègbáradì àwọn ètò tí yóò mú kí àyájọ́ náà dùn dáadáa fún gbogbo àwọn àlejò pàtàkì tó fìwé pè láì mọ̀ pé òun kò ní dúró sọjọ́ òbí òun. Ọ̀gbẹ́ni Wálé Sálíù tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn mọ̀lẹ́bí ọkùnrin yìí sọ pé kàyéfì ńlá gbà lọ̀rọ̀ ikú tó pa Ayọ̀mídé yìí sì ń jẹ́ fún gbogbo wa pátá. A kò gbọ́ láti ẹni kankan tẹ́lẹ̀ pé ó ń ṣàìsàn. Ìròyìn ikú rẹ̀ la kàn déédéé gbọ́ láti iléèwé rẹ̀. Kódà Ayọ̀mídé pe màmá ẹ̀ ó sì bá a sọ̀rọ̀ nígbàrà tó parí ìdánwò rẹ̀ tán. Lójijì sì ni ọ̀kan lára àwọn ọ̀rẹ́ rẹ̀ pe màmá yìí padà tó sì túfọ̀ ikú ọmọ Ayọ̀mídé fún un lọ́jọ́ kejì. Gbogbo wàhálà wa lórí Ayọ̀mídé ti já sásán báyìí. Gbogbo owó tá a ná lé lórí ti wọmi pátápátá. Lórí ìṣẹ̀lẹ̀ ikú akẹ́kọ̀ọ́ yìí, alukoro iléèwé ọ̀hún ọ̀gbẹ́ni Túndé Ọlọ́fin tó pàápàá ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn oníròyìn. Ó sọ pé ṣé ni ọmọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ parí ìdánwò tó gbẹ̀yìn fún níléèwé ọ̀hún déédéé ṣubú lulẹ̀ lójijì tó sì kú kó tó di pé wọ́n gbé e dé ọsibítù tó wà nínú ọgbà iléèwé náà. Ó ní gbogbo akitiyan àwọn dókítà láti dá ẹ̀mí rẹ̀ padà ló já sí pàbó. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television.